Yẹni ẹlẹ́sọ̀ tó bá jẹ́ láwọn Baraka ẹlẹ́bẹ̀rẹ̀ láwọn bá àrísà ìdè àti kúrọ̀kúrọ̀ náà. Yàmàyàmà náà wọ́n ní ìlú náà. Láìpẹ́ táwa gbọ́ òfújì àwọn tó ń ṣe pàǹsà mi lọ́jọ́ sí o. Wọ́n tẹ̀rì sí wọ́n fowó. Àwọn tó ń ṣe pàǹsà mi lọ́jọ́ sí o. Fújì ẹ̀rọ Fújì ẹ̀rọ. Òkè gbogbo alọ́kùnrin lóbìnrin akó àdúró ti àmùdá Èkó ní Èkó Mr. Lagos gbọ̀ngàn ó ṣe ìfilọ́lẹ̀ sinimá tuntun lónìí torí gbogbo wa náà bá ṣe dúró tira wa náà every time every day every hours a ní láti dúró tira wa kí la fẹ́ yá a lè yára wa jẹ́ Torí pé yóò láṣọ èèyàn. èèyàn láṣẹ yàn Àjàdí kọ́ wọ́n dúpẹ́ lọ́wọ́ yẹn ṣé o. Mo kí Alhaji Abiodun Adeniyi jẹ́kíjẹ jẹ́kéje jẹ́kíjẹ ṣáàmà mi nìyẹn mo kí ẹkú kalẹ̀. Báwo ni mo kí Alhaji orí apá mo dẹ̀ kí yẹlẹ gbàgbọ́dù pátá ńlá fẹ́ ìyọ̀nà ọlọ́run ẹ bá ti sàmúlárì mo kí ẹ dáadáa ẹ bá tọ́jú sẹ́kù. Èkó Sego ọlọ́run Èkó ni Sego Èkó ni báwo ni ajá kí Jíbọ́lá ọmọ ẹ̀dán Jíbọ́lá ọmọ ẹ̀dán òun náà ti wà ní gbogbo àwọn òṣèré orí ìtàgé la kún ní ilé ní nítorí àmùdá Èkó kúrú alá láàyò. Àfa àwọn kòyókòyó ní wà sí gbọ̀rọ̀ wọ́n ní kí gbogbo wa pẹ́ ìkọrin lọ máa bára wa ṣe o. Ìkọjú àbà, ọmọ kò, bá a ní. Làkàyò! Wọ́n sọ wípé gbogbo wa láyọ̀ tá a fi lé sí ni a máa bá ilé o. Wọ́n ní káwọn tó tẹ̀síwájú nínú wá sí àwọn pé gbogbo yìí ká wọ aṣọ funfun ká máa ṣọ́ra fẹ́ni tó bá tẹ̀sán ọ̀rọ̀ lẹ́gbẹ̀ẹ́ yín o. Ìyàrá yóò wọlé tìlítìlí báàtì. Wọ́n sọ pé ní agbára ní ọwọ́ Ọlọ́run owó tí a máa ná fún Ọlọ́run bá òní fi ṣe ọ̀tá yín o. Ọmọ káàdé Ìjẹ̀bú. Wọ́n ní àwọn kí Táyọ̀ Àmọ̀kádé tí wọ́n gbé àwọn èèyàn ní gógó. Lábáyé wọn dáadáa tuntun lọ́sàsá. Wọ́n ní àwọn kí gbogbo èèyàn tó wà nínú ilé àtẹ̀bí táwọn ọ̀rọ̀ ti dárúkọ àtẹ̀bí tí àwọn ọ̀rọ̀ ti dárúkọ. Wọ́n sọ wípé bínú wá ṣe ń dùn báyọ̀ wá ṣe ń kú Ọlọ́run bá òní báwa nú jẹ́. Wọ́n ní àwọn kí àwọn bá ń ṣàtìmọ̀ gbọ́ ọ̀kan ṣùgbọ́n wọ́n bá ṣe ń disgrace èèyàn. Láàjà náà sì ń tí bá wí kó ń tí bá wí tó bá wí wọ́n sọ wípé ìkan táwọn bá sọ ní kí n sọ ṣùgbọ́n táwọn bá kí ọmọ ṣàfẹ́jì tí ìgbà kí báwọn wá ní kí n bọ́lẹ̀ o. Yusuf Bajaj ta wà só. Wọ́n sọ wípé àwọn kí àmùdá Èkó gbọ́ kó rírè ni. Ọ̀dà ẹ jẹ́ ká pé ẹni tó fẹ́ tọ́ kún ètò ìní gangan. Táyọ̀ Àmọ̀kádé ọmọ yẹn fún mi. Ìjẹ̀bú. Àwọn wà lórí stéèjì wọlé ní òkú. Ó dáa. Zera, tẹ bá
wo wájú wa àwọn táwa lórí stéèjì ẹ̀yin tẹ́ kọjú sí wa tẹ́tẹ̀ ìlú wọn náà ẹ̀rí wọn lẹ́yìn yìí zẹ́là ni wọ́n ní drinks lóríṣiríṣi Chapman. mo kí Alhaji Ali mekuruji mekudi Alhaji Ali baba òkè yín o bákan náà mo kí ọmọ lọ́sàsá mo rí pé wọ́n ti wọlé dé. akí àyájà mo dúpẹ́ fàdís Ìjẹ̀bú ló wà Yusuf Ajaj lọ́dà ni mo kí ẹ̀kú balẹ̀ bíà Ìjẹ̀bú. DJ best ó máa ń best DJ tó máa wò DJ bàbá múnikó brother mi kí ló sọ̀rọ̀ gbogbo ìbílẹ̀ gàǹgì mo máa kí yẹn lẹ́ẹ̀kan sí i mo kí onílé mo kí àwọn tí a jẹ́ àlejò. Àwọn tá a torí occasion yìí yẹn launching àmùdá ti Èkó tá a torí ẹ̀dẹ́ all the way from London, Canada tá a fi mú Amẹ́ríkà mú wà kí kẹ́kẹ́ àbọ̀ especially brother mi Kuleafod onídọ̀dọ̀dọ̀dọ̀ ó fi Amẹ́ríkà lẹ́gbà bẹ̀ cross sí Canada ó ní Ìjẹ̀bú I just have to be here mo ló ṣe dandan. many weather. production lóde orúkọ tẹ̀lé òye padà Ọlátayọ̀ Amọ̀kadé aka Ìjẹ̀bú ọmọdún kò ṣàtọ̀ ọmọ ọdún sọ̀rọ̀ ọdún kan bẹ̀rẹ̀ jẹ́ ọmọ mẹ̀mú ọmọ rẹ̀ pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ọmọ rẹ̀ ìwúrẹ̀ náà ọmọ rẹ̀ ìwúrẹ̀ ìgbó ọmọ dání yọ̀dá ní kíkẹ́ ọmọ rẹ̀ gòdó èmi gbọ́ngàn ọmọ onígbò má dé ọmọ onígbò má wọ̀ àjòjìrè ìbá tí wọ́n bẹ̀ ó sì nìkan táwọn bàbá wa máa fi wọ́n ṣe. a ní mo kí gbogbo àwọn tá a wà nínú ilé mo kí Oǹdó mo kí Ìgbò mo kí Yorùbá mo kí Ìjẹ̀bú mo kí àwa ní kẹ̀dẹ̀ ti kẹ̀dẹ̀ sọ fún yín kẹ̀dẹ̀ ìyẹn tàwa ti kó gbọ́gbọ́ ó kí wa ní ọdún ọ̀rẹ́ lẹ́ẹ̀kan sí ti Èkó club àwọn ọ̀gá mi ti wà ń bíbáyìí láti àárọ̀ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí kí àwọn onílé oníta. mẹ́ni kò yọjú síbí. ọ̀rẹ́ mi dáadáa ó gbọ̀sẹ̀ Jalabia gbogbo èèyàn bílíkìú 60-40 èèyàn dáadáa ni ó gbọ́dọ̀ wọ Dubai Jalabia máa ní àìrọ̀ ẹni èèyàn dáadáa ni mo kí gbogbo my notable club in respect of our mayor Fẹ́mi ọmọ Adébáyọ̀ Afrimec